títí dàsìkò tí ń ṣe àkójọpọ̀ ròyìn yìí ní ọ̀kan lára àwọn gbajúgbajà àáfàá ní ilẹ̀ haúsá Sheikh Sani Khalifa ló mà ṣì wà ní àkàtà àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ àtàwọn sójà ní ìlú Àbújá o lórí bí wọ́n ṣe fẹ̀sùn kan bàbá náà wípé òun náà mọ̀ nípa ìdìtẹ̀ ìgbàjọba tó fẹ́ wáyé tako ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní inú oṣù kẹwàá ọdún tó kọjá, ṣùgbọ́n tí àwọn ẹbí bàbá náà àti àwọn ọmọ ilé kéwú ẹ̀ tí wọ́n ti ń pariwo wípé irọ́ burúkú ni wọ́n pa mọ́ Sheikh Sani Khalifa àti pé kò mọ nǹkan kan nípa kó wọ́n fẹ́ dìtẹ̀ ìgbàjọba lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ẹ rántí pé nínú oṣù kẹsàn-án ọdún tó kọjá September 2025 làṣírí náà mà tú, èyí tó ya ọ̀pọ̀ èèyàn lẹ́nu gidigidi tó sì ṣe ọ̀pọ̀ èèyàn léèmọ̀ nígbà tí wọ́n ní àwọn sójà kan wọ́n bẹ̀rẹ̀ sí ní máa kóra wọn jọ láti gba ìjọba lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Bẹ́ẹ̀ la gbọ́ pé ọjọ́ àkọ́kọ́ nínú oṣù kẹwàá ọdún 2025 tó kọjá ó ní àwọn kan nínú wọn tiẹ̀ ń wò pé kí wọ́n pa Tinubu níta gbangba lásìkò tó bá ń ṣayé òmìnira Nàìjíríà ká sì gbàjọba lọ́wọ́ ẹ̀. Bẹ́ẹ̀ la gbọ́ pé àwọn míì wọ́n ń gbèrò pé kí wọ́n fipá gbàjọba lọ́wọ́ ẹ̀ lọ́jọ́ 27 inú oṣù kẹwàá ọdún 2025 tó kọjá, èyí tí ń ṣe the 27th of October 2025. Ṣá o nígbà tí àṣírí ìdìtẹ̀gbàjọba náà tú ní àwọn sójà àtàwọn ọ̀tẹlẹ̀múyẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní máa fimú fínlẹ̀ lórí àwọn tó ṣagbátẹrù àtàwọn tó kópa nínú ẹ̀, tá a sì gbọ́ pé lásìkò tá à ń ṣàkójọpọ̀ ròyìn yìí àwọn sójà tó ti wà látìmọ́lé lórí ọ̀rọ̀ ìdìtẹ̀gbàjọba yìí wọ́n ti ń súnmọ́ sójà 30 yàtọ̀ sí àwọn olóṣèlú tá a gbọ́ pé wọ́n tún ti ń dọdẹ. Kódà a gbọ́ pé wọ́n ń wá gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Bayelsa ìyẹn Timi Presiva pé òun náà ó mọ̀ nípa bí a ṣe fẹ́ dìtẹ̀ gbàjọba àti pé òun náà ṣàtìlẹ́yìn fáwọn tó fẹ́ dìtẹ̀ gba ìjọba náà. Ṣá o níṣe lọ̀rọ̀ mà tó yíwọ̀ lọ̀rọ̀ tó gbẹ̀yìn yọ nígbà tí wọ́n ní wọn tó ń fẹ̀sùn kan Sheikh Sani Khalifa ti ilẹ̀ Haúsá tó gbajúmọ̀ pọ̀ ńbẹ̀ pé òun náà wà lára àwọn tó ń ṣàtìlẹ́yìn fún àwọn tó fẹ́ fi gbàjọba. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé lójijì Sheikh Sani Khalifa lórí pé ìjọba gbèsè lé gbogbo owó tó wà ní àkáǹtì ẹ̀ nígbà tó sì lọ ṣe àròyé ní ilé ìfowópamọ́ ilẹ̀ Haúsá níṣẹ́ náà ní kó máa lọ sábùjá tábùjá náà ti lè lọ ṣe fún un. Nígbà tó sì dábùjá níṣẹ́ ni wọ́n gbé bàbá náà tá lọ jù sátìmọ́lé. A gbọ́ pé ẹ̀sùn tó fi kan ni pé ọ̀kan lára àwọn tó fẹ́ dìtẹ̀ gbàjọba táwọn mú ó jẹ́wọ́ àwọn sì rí ẹ̀rí pé ó fi mílíọ̀nù 2 náírà ránṣẹ́ nínú owó náà sí Sani Khalifa gẹ́gẹ́ bí owó táwọn mọ̀ ìtàn gbàgbọ́ pé bóyá wọ́n fẹ́ fi dìtẹ̀ gbàjọba, ṣùgbọ́n táwọn ẹbí Sheikh Sani Khalifa ń jẹ́ kó di mọ̀ wípé owó tí wọ́n fún bàbá àwọn ò ní owó láti gbàdúrà tí kì í ṣe owó láti dìtẹ̀ gbàjọba, tó sì ń jẹ́ kó di mọ̀ pé àwọn ò ní gbà lórí ọ̀rọ̀ yìí wípé kí Sheikh Sani Khalifa kó jẹ ìyà tí ò mọ̀dí lájẹgbé.